والسقم وكاشف الكربات صائب الكرم وكاشف الكربات صائب الكرم أكشف إلهي أن المرض والبرص كذا كورونا بجاء النون والقلم كذا كورونا بجاه النون والقلم ولا تحمل علينا ربنا أبدا أبدا ما لا نطيق من الفيروس والسقم لا نطيق من الفيروس والسقم يا ربنا Ilé ọba bíbẹ tí ó máa bẹ ní gbogbo ìgbà. يا ربنا Ilé Ọlọ́run ọba tí ò sírù rẹ̀ láyé ọba tí ò kéré ní kó tó tóbi á pè ọ́ à ń bẹ̀rẹ̀ Ọlọ́run. يا ربنا دافع الآفات والسقم Gbogbo tí ń jẹ́ àárẹ̀ tí ò da gbogbo tí ń jẹ́ aburú àgbákò tí ò da Ọlọ́run mọ́sàdá wa ń bẹ Ọlọ́run. وكاشف الكربات صائب الكرم وكاشف الكربات صائب الكرم Ìwọ ọba alápọ̀nlé tí àpọ́nlé rẹ̀ ti ń fi ń ju gbogbo alápọ̀nlé lọ. كاشف الكربات صائب الكرم Gbogbo àrùn tí ń jà látùn tí ń jà lósì tí ń jà níwájú tí ń jà ní gbogbo ayé Ọlọ́run mọ́sàlá wa ń bẹ Ọlọ́run. أكشف إلهي Ìrẹ́ Ọlọ́run gbé kó fún wa ká kó fún wa. أن المبنى أبدا ما لا نطيق من الفيروس والسقم ما لا نطيق من الفيروس والسقم Ẹ̀yin èèyàn Ọlọ́run àdáwò lélẹ́yìí tó dé yìí Ọlọ́run mọ́sàlá wa ń bẹ Ọlọ́run. يا ربنا Ẹ jẹ́ kí gbogbo wa ká lọ keep to good hygiene. دافع الآفات Ká lọ keep to good hygiene. Ká lọ ní ìmọ́tótó. دافع الآفات والسقم Ẹ dákun ẹ jẹ́ á máa fọ wa dáadáa. كاشف الكربات Gbogbo tí ń jẹ́ ìran ìdọ̀tí tí ń máa ń bẹ láyìíká wa ẹ dákun ẹ jẹ́ á jìnnà sí i. كاشف الكربات صائب الكرم Àwọn èèyàn tí ń mọ àdáwò tí ń bẹ ń bí àìsàn tí ń bẹ ń tà yìí. الله أكبر Ee, أكشف إلهي àwọn èèyàn tí ń mọ àgbákò tí ń bẹ ń mẹ. أكشف إلهي Bẹ́ẹ̀ a bá dé Iran 10 minutes ni wọ́n ń kú mẹ́. أكشف إلهي 10 minutes làwọn tí ń bẹ ní Iran ni wọ́n ń kú. أن المرض والبرص Pẹ̀lú àrùn coronavirus tí ń pa wọ́n bẹ́ẹ̀. كذا كورونا كذا كورونا بجاه النون والقلم Ní Italy àwọn tó ti kú ní Italy nísìn wọ́n ti ju àwọn tó ti kú ní China tí nǹkan yìí ti bẹ̀rẹ̀ lọ. كذا كورونا بجاه النون والقلم Wọ́n ní láàrin 24 hours tá a mọ̀ sí yọ̀ kan. ربنا أبدا Ní China bọ̀ bá dé China nígbà tí coronavirus tó dé sọ́dọ̀ wọn ní January ní state tó ti bẹ̀rẹ̀ àwọn bíi 80 something thousand ní coronavirus mú ní China. لا تؤمن علينا Àmọ́ níbi ìgbọ́rọ̀ wọn àti ìtẹ̀lé ìtàwọn ìjọba wọn tí wọ́n sọ fún wọn. لا تؤمن علينا ربنا أبدا Wọ́n kálukú jókòó nínú ilé rẹ̀ má jáde ẹsẹ̀ jẹ́jẹ́ nínú ilé wọ́n sì ń gbé oúnjẹ fún wọn wọ́n fún wọn nítọ́jú wọ́n ń ṣe gbogbo nǹkan fún wọn. Àwọn bíi 80 something thousand tí coronavirus tó mú ní China wọ́n ti wò wọ́n kù sí 7,000 plus báyìí. لا تؤمن علينا ربنا أبدا ما لا نطيق من الفيروس والسقم Àwọn WHO World Health Organization àwọn ni wọ́n wá declare as a pandemic disease ní àrùn tá a wí
àrùn yìí lágbára débi wípé béèyàn 1000 bá kójọ síbì kan àrùn tá a wí téèyàn 1000 bá kójọ síbì kan téèyàn ẹni tó bá ní tó bá wúkọ́ àbí tó sín láàrin 1 minute bí wọ́n ti pọ̀ tóun àrùn yóò dára gbogbo wọn. لا تحمل علينا ربنا أبدا ما لا نطيق من الفيروس والسقم يا ربنا دافع الآفات والسقم. ẹ jẹ́ á padà sọ́dọ̀ Ọlọ́run ẹ jẹ́ á máa lọ bẹ̀ Ọlọ́run eléyìí lé. يا ربنا ó ti dé Nàìjíríà náà kọ́lọ́ ńlá wa kó ṣàánú wa. يا ربنا دافع الآفات والسقم. nínú àwọn rìsáàtì ayé àwọn ọlọ́pọlọ jíjìn ayé sẹ́ni tí ó lè kàn Ọlọ́run kó ṣàánú wa. كذا كورونا ó ṣeun. بجاه النون والقلم. tí ò ṣẹlẹ̀ rí láyé kí wọ́n ti Káàbà kí wọ́n ti haramu ànábì. كذا كورونا بجاه النون والقلم. mọ́sálásí tá a ti máa lọ bẹ̀ Ọlọ́run ilé Ọlọ́run tá a ti máa lọ bẹ̀ Ọlọ́run gbogbo ẹ̀ tó di títì. أكشف إلهي sádẹ́wò máa dé báyìí. أن المرض والبرص. aburú ló dé yìí gbogbo tí ń jẹ́ ìwà àbútí máa ń bẹ lọ́wọ́ kó wa kó kálukú Ọlọ́run dálẹ̀. كذا كورونا بجاه النون والقلم. ìmọ́tótó ni ẹ máa ṣe kó kálukú sí mú mi ní déédéé ikún rẹ ìtẹ́bá ní ká máa ṣe ẹ̀já jòkó ní ká máa ṣe é fa. لا تحمل علينا Ọlọ́run. ربنا أبدا ما لا نطيق من الفيروس والسقم. ما لا نطيق من الفيروس والسقم. àìmọye fáírọ́ọ̀sì ní bẹ́ńtà tẹ́lẹ̀ ebi fáírọ́ọ̀sì gan bẹ́ńtà tẹ́lẹ̀. لا تحمل علينا èyí tó wá ju gbogbo fáírọ́ọ̀sì lọ ní bẹ́ńtà báyìí. لا تحمل علينا. àdéhùn tó wà ń bẹ̀ nísìnyí wípé ẹnìkan ti kú náà ní Nàìjíríà báyìí tó pé fáírọ́ọ̀sì ló pa á tó jẹ́ former NNPC chairman. لا تحمل علينا. nísìnyí wọ́n ní ní Nàìjíríà nísìnyí àwọn bíi 40 ni wọ́n ti ní. eré lẹ́nu mi ń pé coronavirus ti ń bẹ̀ ń ta yìí. ربنا أبدا. ẹ dákun ẹ̀yin ìjọba wa ẹ ṣàánú wa gbogbo àwọn mẹ̀kúnnù tí wọ́n jẹ. أكشف إلهي ẹ tún bá wa fojú mi náà ẹ tún bá wa fi wò ó tí sílé tẹ bí kọjú òkú léwọn ẹ bá wa fojú mi náà tó wò. أكشف إلهي àwọn tí wọn ò máa tí wọ́n jẹ ẹ máa fún wọn lóúnjẹ. أن ṣé kò المرض sólówó Nàìjíríà ni. والبرص. China tọrọ yìí ti ṣẹlẹ̀ China tó ti ṣẹlẹ̀ tọrọ tá a wí ti ṣẹlẹ̀ láàrin ọ̀sẹ̀ kan China kọ́ hospital tó ní agbára tí ò sí irú rẹ̀ láyé. لا تحمل علينا. wọ́n sì ń tọ́jú àwọn èèyàn mọ́lé. لا تحمل علينا. ẹ dákun torí Ọlọ́run. ربنا أبدا. ẹ̀ṣẹ̀ yìí pọ̀ Ọlọ́run foríjì wá Ọlọ́run. ما لا نطيق من láàrin ọ̀sẹ̀ méjì sí mẹ́ta sísìn tí wọ́n ní kó kálukú ó gbélé yìí ó kálukú ó mọ rìsọ́ọ̀tì tí ó mọ rí. يا ربنا. eré lẹ́nu bí ṣe pé coronavirus. ربنا ilé Ọlọ́run. دافع الآفات. ìwọ tó o bá fẹ́ kí ayé rẹ máa jẹ́ ìrọ̀rùn dáadáa tó sì fẹ́ kí coronavirus kó wọnú ayé rẹ ìwọ náà bá wa pín kiri káàkiri. يا ربنا káwọn èèyàn keep good to hygiene. دافع الآفات. ìtọ́jú ara ẹ máa fọwọ́ yín dáadáa ká sì máa mu omi gbóná gbogbo ibi tí nǹkan bá tutù ká kú òun bẹ́ẹ̀ gbogbo ibi tí nǹkan ti máa heat ká máa wà ń bẹ̀. دافع الآفات. pẹ̀lú sílé tá a wà nílé káwa nù kálúwà ibi kálúwà náà la padà sí wù ní wọ́n wù náà kàlùfáàrùkù bayna kálúwà wal jálúwà kálúwà ká máa bẹ Ọlọ́run nínú ilé torí eléyìí lágbára. دافع àmọ́ ibi tí ó hẹ́ndì sí. الآفات والسقم. Ramadan ló dájú kọ wa la dájú kọ ìwọlá àpọ́nlé tí ń bẹ nù Ramadan kó tó di Ọlọ́run mọ́sàbá wa ká fáírọ́ọ̀sì kò يا ربنا. kí Ramadan tó di Ọlọ́run bá wa kó gbogbo tí ń jẹ́ ìran fáírọ́ọ̀sì àgbákò tí ń bẹ lẹ̀ bá wa kó láyé Ọlọ́run. دافع الآفات. ẹ̀ṣẹ̀ ní. والسقم. gbogbo ọ̀nà tó ń kálukú náà bá gbà tí ń fi ń ṣe Ọlọ́run kó máa túbá nísìn. كاشف الكربات صاحب الكرم. Ọlọ́run má jẹ́ wọn padà máa rókú òkú ẹlòmíì ìdán títì mi tá a bá bọ̀. أكشف إلهي gbé kòrónà ìgbé kú fún wa